Mo mọ̀ pé lọ́jọ́ kan láìpẹ́ Koikimedia just by the RAF ní waiting níbẹ̀ ni mo wà báyìí. Gbogbo wa tá bá ní a fẹ́ Yorùbá country irú nǹkan tí mo fẹ́ kí a máa ronú sí leléyìí pé lọ́jọ́ iwájú káwa ní àwọn military, air force, navy tó lè protect wa, tó lè defend wa against invaders, against àwọn tí wọ́n láníyàn láti wá ṣe jàǹbá fún wa. But ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn nígbà tá a bá ní a fẹ́ gba country ṣe lọ́ máa rò pé bóyá a wà against the pé kí Yorùbá kó ní àṣeyọrí. But ìwọ náà wo ohun tó ń wò lẹ́yìn mi òun ni pé níjọ́ kan nígbà táwa náà bá dá dúró gẹ́gẹ́ bí ìlú, àwa náà máa ní gbogbo eléyìí táwọn ọmọ Yorùbá tá máa train láti lè wa irú nǹkan báyìí tí a lè lò fún láti fi defend ilẹ̀ wa. But èmi mọ̀ pé kò yé ọ̀pọ̀lọpọ̀ ní tó ń pè ní pé kí Yorùbá kó dá dúró. A máa ní ọlọ́pàá tiwa, navy, air force, police, a máa wá ní other security agencies. Tí a bá wo Nàìjíríà lénìí kò lè defend rẹ̀, kódà kò lè defend aráàlú. So kí láǹfààní Nàìjíríà, ìlú tó lè defend rẹ̀, kí o ní à ń pọ́nlé nígbà tá a bá ní ká dá dúró. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa wà against ẹ̀. But níjọ́ kan mo rò pé a máa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn pilot tí wọ́n máa protect gbogbo ilẹ̀ Yorùbá against àwọn Fúlàní àtàwọn foreigners tí wọ́n fi gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Orúkọ tèmi náà kò tí ì yí padà, òun náà ni ẹ mọ̀ sí ọmọ yín, olólùfẹ́ yín, Ọláyọmí Koiki, tí gbogbo èèyàn mọ̀ sí Koikimedia, bringing the world closer to your doorstep. Irú nǹkan tá a máa rí leléyìí nígbà tí a bá délẹ̀ wa tán, but kò ní yé yín nítorí pé ẹ tí ì ní understanding ẹ̀. Gbogbo tẹ́ ń wò yìí níjọ́ kan àwa náà máa lè dé bí báyìí. Nígbà tá a bá máa débẹ̀, ibi tí mo mì ní pé ilẹ̀ Yorùbá máa débẹ̀ ni o, láti lè ní many, kò ń ṣe pé ká ra nìkan níta, a máa lè náwọn tó máa build ẹ̀, àwọn engineers wa tí wọ́n wà káàkiri, èyí tí gbogbo wa fi ń sùn tá à ń jí tá à rí nǹkan kan ṣe. Koikimedia, bringing the world closer to your doorsteps.